ẹ jẹ́ kí gbogbo wa máa kọ mo lérò pa tiẹ̀ ti kọ́ sínú ibì kan tá a máa fi ṣe àkọ́sórí. Iṣẹ́ wa fúnlẹ̀ wá orílẹ̀-èdè wa ká gbéga ká gbéga ká gbéga ká yèrè. Ìgbàgbọ́ wa ni pé láti bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọlá. Ìṣọ̀kan àtòmìnira ní kẹ́ka máa lè pa. Tẹ̀síwájú tẹ̀síwájú ayé wa tó dára. Ọmọ Oòduà dìde bọ́ sípò ètò rẹ̀. Ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo àdúrà wa. Kò jẹ́ bó ṣe rí bó ṣe mọ náà nìyẹn, ṣùgbọ́n bó ṣe mọ yẹn wọ́n ní ṣókí lọ́bẹ̀ oge ni orin orílẹ̀-èdè wa. Ó ní ọmọ Odùduwà dìde bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ torí pé ìwọ ni ìmọ́lẹ̀. Àdúrà gbogbo wa, gbogbo àdúrà tí gbogbo èèyàn ń gbà káyé rọrùn, kí ìfẹ́ wà, kí ṣọ̀kan o, kí tẹ̀síwájú o. Kí ni ìdáhùn sí? Àwa Odùduwà ni, àwa ọmọlúàbí, àwa ni, nítorí pé tá a bá ṣe dìde tá a bọ́ sípò ẹ̀tọ́ wa báyìí, bẹ́ẹ̀ ni ayé ti bẹ̀rẹ̀ sí ní rọrùn. Mo sì lérò pé gbogbo wa láti bẹ̀rẹ̀ sí ń kọ orin yẹn. Ó ní bá a ṣe bẹ̀rù, àwọn ọ̀rọ̀ tó lágbára ló wà nínú orin yẹn. Ó ní bá a ṣe bí ẹrú òun la bí ọmọ, bá a ṣe bí Haúsá bẹ́ẹ̀ la bí Ìgbò, bẹ́ẹ̀ la bí ọmọ Odùduwà náà. Kò wá yẹ kó jẹ́ wípé àwọn kan ń ṣiṣẹ́ bí erin wọ́n ń jẹ̀jẹ̀ ìrírí, àwọn kan ò tiẹ̀ wá ṣiṣẹ́ rárá. Ìṣe ni wọ́n ń jẹ̀jẹ̀ bámúbámú ni mo yó, èmi ò mọ̀ pé ebi ń pọn ọmọ ẹnì kọ̀ọ̀kan, bámúbámú la yó. Ikú ò bá máa pa, ebi ò bá máa pa wọ́n, àìsàn bá máa ṣe wọ́n, kò kàn wọ́n. Ṣùgbọ́n tí ò bá kàn wọ́n, wọ́n ní bí wájú ò bá ṣe lọ mọ́ èèyàn á padà sẹ́yìn, bápá ò bá sì ṣe é sán lérí ṣe ni ká ka lérí. Ó wá dífá fún ètò tí àwọn tí a fẹ́ bá sọ̀rọ̀ lónìí. Gbogbo ẹ̀yin abiyamọ tó ń bẹ ní orílẹ̀-èdè káàkiri àgbáyé, ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ ní àṣálẹ́ yìí. Gbogbo ẹ̀yin abiyamọ Odùduwà, ìwọ tó mọ̀ pé abiyamọ ni ọ́ ní ilẹ̀ Odùduwà, ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ lónìí. Nítorí pé kíni? Àwa ni irinṣẹ́ Olódùmarè tí a fi ṣe ìpín káàkiri àwọn ènìyàn lórílẹ̀-èdè ayé. Àwa ni iṣẹ́ Olódùmarè tí a gbé odidi ènìyàn sínú, èyí tó fi jẹ́ wípé láìsí wa kò sí bọ́mọ kan ṣe fẹ́ dé ilé ayé. Ẹ̀yin abiyamọ, ẹ fún mi létí yín. Ẹ̀yin abiyamọ ní ilẹ̀ gúúsù, ní àríwá, ní ìwọ̀ oòrùn, ní ìlà oòrùn, etí wa mélòó? Méjì ni. Kí la fi ń gbọ́? Ọ̀rọ̀ la fi ń gbọ́. Abiyamọ, ọ̀rọ̀ Yorùbá kan wípé ó ní abiyamọ kì í gbẹ́kún ọmọ rẹ̀ kó má ta ti wèrè. Tó bá jẹ́ pé abiyamọ kì í gbẹ́kún ọmọ rẹ̀ kó má ta ti wèrè, kí ló wá dé tí àwọn ọmọ àwọn abiyamọ ń ké ní ilẹ̀ Oòduà, tí ẹ̀jẹ̀ àwọn ọmọ tó ń sàn ní ilẹ̀ Oòduà, ṣùgbọ́n tí abiyamọ tiwa kò ta ti wèrè? Kí ló dé tí àwọn abiyamọ tó ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń gbọ́ ìpè ọmọ tiwọn, ṣùgbọ́n tí etí wọn ti di sí igbe ọmọ tiwọn? Ẹ̀yin ìyálóde, ìyálọ́jà, ẹ̀yin abiyamọ, ẹ̀yin tẹ́ jẹ́ obìnrin ọmọlúàbí Odùduwà, ẹ fún mi létí yín lónìí. Ẹ̀yin ìyá mi, kí ló dé tí àwọn ọmọ tí ebi ń pa àwọn ọmọ yín, ṣùgbọ́n tó dàbí pé a ti fi èwú di etí wa, a gbọ́ igbe ọmọ mọ́? Nígbà tọ́mọ bá ń ké, ta lọmọ ń sún tọ̀ lọ bí ò ṣe ìyá, toró mọ̀ wípé ìkáàánú ìyá á mú ohun ìtura jáde wá. Ọmọ mọ̀ wípé ìkáàánú ìyá á mú ìdùnnú ọmọ jáde wá tóun bá sunkún tọ̀ ìyá yẹn lọ. Ọmọ mọ̀
mọ̀ dájú pé bí bàbá tiẹ̀ pa òun tì dandan ni kí ìyá kó súré kìtìkìtì nítorí pé kíni àwa la mọ ìrora tí a ní kó tó di pé a bí ọmọ yìí jáde. Gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ wá wà lórí ètò tòní kí n tó máa tẹ̀síwájú ní ọ̀rọ̀ mo kúkú ní orin ìwúrí kan tí mo tún fẹ́ fi fún yín ṣùgbọ́n ẹ jọ̀wọ́ ẹ bá mi fi ìdílé ìjókòó yín torí pé a ní láti bá ara wa sọ èyí tó ń jó òótọ́ ọ̀rọ̀. Ẹ̀yin abiyamọ ẹ̀yin ni ìmọ́lẹ̀ bí ọmọ bá ṣe máa rìn bó ṣe máa jẹ́ láyé ó wà lọ́wọ́ ìyá díẹ̀ ti bàbá gbogbo ìwà tọ́mọ bá máa wù láyé ó wà lọ́wọ́ ìyá díẹ̀ ní ti bàbá. Ẹ̀yin abiyamọ ayé ẹ ní sùúrù ń bọ̀ ẹ̀yin ẹ ṣáà bá mi gbọ́ orin yìí ná ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń gbọ́ orin yìí mo fẹ́ kẹ́ ẹ máa wò ó pé ṣé ọ̀rọ̀ orin yìí ṣé ó wú mi lórí ṣó dùn mọ́ mi ṣé tòótọ́ ni mo jẹ́ abiyamọ tó wà nínú orin yìí ẹ bá mi ká lọ. Gbogbo ẹ̀yin abiyamọ ẹ̀yin obìnrin ni mò ń kọrin yìí fún ọ. Ṣàǹgbọ́ àwa lolùrànlọ́wọ́. Mo fi gbogbo ara ṣẹwà ẹlẹ́dàá mo dúpẹ́. Kò sáà ṣẹ̀ṣẹ̀ ní ṣàdá gbogbo ẹ̀yin obìnrin tó ń bẹ lórílẹ̀‐èdè ayé ní Nàìjíríà tó jẹ́ ọmọ Odùduwà ẹ̀yin ni mò ń ké sí ní àṣálẹ́ yìí ẹ fún mi létí yín ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀. Ọmọ sunkún ẹ̀jẹ̀ àwọn ọmọ yín sàn lórílẹ̀‐èdè Nàìjíríà àti káàkiri ayé ṣùgbọ́n kí là ń ṣe sí i ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká jọ jíròrò. Ẹlẹ́dàá mo dúpẹ́ ẹ bá mi yọ̀. Ẹni tó mọ̀ mí ẹlẹ́dàá mi Àjíkẹ́ Àjíkẹ́. Ó ní ẹni tó mọ ẹ̀yin obìnrin abiyamọ ẹlẹ́dàá Àjíkẹ́. Elédùà mo gbóṣù. Gbogbo ara ló fi ṣẹ́ wa. Ó mọ ohun tó dára sínú ayé wa torí ó mọ ìdí tó fi dá wa sílé ayé yìí. Ìtura mo jẹ́ báyé látòrí mi dé kan ìfẹ́ Adéṣẹ́wà gan ni mí. Áńgẹ́lì orí ilẹ̀ ló fi mí ṣe mo dúpẹ́. Ìyá ọba ìyá ìjòyè mi náà lólùtọ́jú. Adùn ayé ni mo jẹ́ ò ẹ bá mi yọ̀. Jẹ́ ń dá dúró ń bẹ̀ iná orin yẹn ó lè gbé mi lọ ń bí báyìí. Ó ní obìnrin àwa nìyá ọba ìyá ìjòyè ìyá gómìnà ìyá àríwá ìyá gúúsù ìyá kúkúrú ìyá gíga ìyá sísọra ìyá tínrín àwa nìyá gbogbo wọn àwa nìyá ààrẹ orílẹ̀-èdè àwa nìyá gómìnà àwa nìyá local government chairman àwa nìyá alága gbogbo ìbílẹ̀ àwa ni ẹ worú ẹwà tọ́lọ́run fi ṣe wá ẹ worú ẹ̀ṣọ́ tọ́lọ́run fi wọ̀ wá ẹ̀yin abiyamọ ẹ̀yin ni mo bá ní ọ̀rọ̀ lónìí. Ẹ jọ̀wọ́ mi ò ní àkókò púpọ̀ lénìí ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo fẹ́ ké sí àwọn abiyamọ ni pé mo fẹ́ ká wo obìnrin kan ṣoṣo gẹ́gẹ́ bí àpèjúwe nínú ilẹ̀ Oòduà tiwa yìí. A pè arábìnrin kan ní 1914 a bí wọn ní 1914 a pè orúkọ arábìnrin ní arábìnrin Fúnmiláyọ̀ Ransome Kuti. Káre o àwọn òkú tẹ̀ tí ì dáyé nígbà tí wọ́n ń ṣe gbogbo iṣẹ́ wọn kátakátá takuntakun gbogbo ẹ̀ ṣùgbọ́n a bá nínú ìwé ìtàn pẹ̀lú gbogbo iṣẹ́ takuntakun tí wọ́n ṣe. A kà nínú ìwé ìtàn pé arábìnrin yìí kan náà ó wà lára àwọn tí wọ́n jìjà ìgbára àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ ẹni àkọ́kọ́. Tẹ́ bá lọ wo inú ìwé ìtàn màmá Ransome Kuti ẹ rí gbogbo ìjà agbára tí wọ́n jà ẹ rí akínkanjú màmá yìí ẹ rí gbogbo bó ṣe jára rẹ̀ gbà bó ṣe já àwọn obìnrin gbà kúrò lọ́wọ́ gbogbo wàhálà àti ìdààmú tí àwọn tatọ̀húnrìn tí wọ́n wá mú tí wọ́n wá fi wọ́n ṣe ní ilé Abẹ́òkúta ní ayé ìgbà náà.
arábìnrin Fúnláyọ̀ àti ẹ̀ tún kà nínú ìwé ìtàn pé arábìnrin yìí kan náà nígbà tí ogun kan dìde sí àwọn obìnrin ní ilẹ̀ Abẹ́òkúta, àwọn onítàjà, àwọn ìyálọ́jà gbogbo wọn tí wọ́n fipá mú wọn, àwọn tààtọ̀ ń rìn tán ní wọ́n gbọ́dọ̀ máa sanwó orí dandan ní kí ni wọ́n ń ta, èló ni wọ́n ń rí, wọ́n bá bu owó gọbọ ilé wọn lórí pé dandan ni kán fipá mú wọn kán máa fi sanwó tí wọ́n ń san yìí. ṣùgbọ́n kí ni ìyá wa ṣe, ìyá wa Fúnmiláyọ̀ Ransome Kuti, ìyá yìí ló mà fún gbàjà tó dìde tó ní láì àtọ̀húnrìn gan kò lè wá máa darí wọn, kò lè máa pàṣẹ lé wọn lórí. Bákan náà la rí kà nínú ìwé ìtàn ìgbésẹ̀ àti ipa tí ọba Aláké ìgbà yẹn tí wọ́n kó nípa ẹ̀, débi wípé ìjà takuntakun yẹn ṣeun. Arákùnrin mi Adédayọ̀ Máyọ̀wá, ìjà takuntakun yìí ló jẹ́ kí Aláké kó fi orí ipò sílẹ̀ ńgbà yẹn. Ó jagun dédé ńgbà tí kò sí wọn lè borí ẹ̀, kò sí tán fẹ́ ṣe, wọ́n ní láti dáhùn sí ohun tí wọ́n fẹ́, wọ́n fi ohun tí wọ́n fẹ́ fún wọn. Eléyìí tó ti yà mí lẹ́nu ń bẹ̀, nígbà tó kó àwọn obìnrin lẹ́yìn more than 10 ẹgbẹ̀rún, wọ́n lé ní ẹgbẹ̀rún 10 tó kó wọn lẹ́yìn pé ó yá kí wọ́n máa jàjà gbára kiri. Ìkan lára àwọn aláwọ̀ funfun ó ní kó gbẹ́nu dákẹ́. Ẹ gbọ́ kí ni èdè tí ìyá wa Ransome Kuti, ẹni tó gbójú tó gbóyà tó dojú kọ ènìyàn aláwọ̀ funfun yìí, ó ní ìwọ bíbí la bí ò tún rẹ bí, torí pé kí ni ìyá wa mọ ohun tó jẹ́ pé ká bí wa ká tó túnra wa bí. ṣùgbọ́n àbọ̀ wá bá rẹ̀, ṣé ó yọrí àbí kò yọrí? A rí kà nínú ìwé ìtàn pé nípa ìyá wa Ransome Kuti Fúnmiláyọ̀ yìí kan náà, ìgbà tí wọ́n máa tilẹ̀kùn ààfin Aláké tán ní kó má bá wọn wà nínú ìpàdé òṣèlú táwọn aláwọ̀ funfun á bá wọn ṣe, wọ́n tilẹ̀kùn ààfin mọ́ ìyá wa Ransome Kuti. ìyàwó mà káwọ́lé kó máa sunkún kó ní wọ́n ti tilẹ̀kùn, kò sí tó ń fẹ́ ṣe mọ́, gbogbo ẹ̀yin obìnrin ẹ padà lọ lé yín. Kí ló ṣe o? ìyá wa Ransome Kuti ọ̀run re yín o. wọ́n ní ṣe nìyá bá ní kémi náà má wọ ààfin, ẹ̀yin òyìnbó tẹ̀ wá nù lé, ẹ̀yin náà sì ní jáde kó nù ààfin yẹn, lòun náà bá ṣẹlẹ̀kùn mọ́ wọn láti ta. kémi ò wọlé, ẹ̀yin náà lè jáde. Àwọn obìnrin akíkanjú, àwọn obìnrin takuntakun, ó rí dájú pé òun ṣe àṣeyọrí. Bẹ́ẹ̀ ni ìgbà tí wọn ò ní tí wọ́n máa ṣe, tí wọ́n wò pé bí àbá dáhùn sí ìbéèrè tọmọbìnrin yìí ti yá yìí, ìgbà yóò mà ní rọrùn fáwọn pẹ̀lú ètò ìjọba ìlú, kò mà ní rọrùn fáwọn pẹ̀lú ogun lónìí, wàhálà lọ́la, obìnrin tó ń jà kiri tí ò jẹ́ káwọn nísinmi yìí. Ẹ jẹ́ ká dá a lóhùn, ká fún ní tó bá fẹ́. Awárí kà nínú ìwé ìtàn pé ọba Aláké tìgbà náà ṣe ni wọ́n fi òǹtẹ̀ lù, wọ́n fi òǹtẹ̀ lù pé òkè nǹkan tá ẹ fẹ́ lélẹ́yìí a ó ṣe fún yín. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ wọ́n wá fún ní Lísàbí, Lion of Lísàbí, ẹkùn ti Lísàbí, ẹkùn ti Lísàbí, which is called Lion of Lísàbí. wọ́n fún ní ẹkùn Lísàbí. Mi ò fẹ́ sọ púpọ̀ nípa ìtàn arábìnrin yìí torí wọ́n ṣiṣẹ́ takuntakun gan, wọ́n jẹ́ oníjàǹgbara. ṣùgbọ́n mo fẹ́ ké sí gbogbo àwọn obìnrin òní, ẹ̀yin ìyálájé, ẹ̀yin ìyálọ́jà, ẹ má tẹ̀ tí ì jẹ́ kí n lọ sọ́dọ̀ ẹ̀yin ìyálájé, ẹ̀yin ìyálọ́jà, gbogbo ẹ̀yin abiyamọ tó mọ̀ pé abiyamọ ní obìnrin ni ọ́, kí nípa tó ń kó lọ́wọ́lọ́ báyìí nípa ohun tó ń ṣẹlẹ̀ lọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Orílẹ̀‐èdè Nàìjíríà ti tàn, kí ló tún kù? Nítorí pé kí ni ẹkún ló kù tí àwọn ènìyàn ń rí mu, ìyà ló kù tí àwọn ènìyàn ń rí jẹ, wàhálà ìdààmú ni àwọn èèyàn ń rí nínú rẹ̀. Kí ni gbé mi lónìí? Ẹ dìde ni a ké sí gbogbo ẹ̀yin obìnrin lónìí nísọ̀rí ìsọ̀rí láti inú ilé, kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí dìde, nítorí pé kí ni wọ́n ní ilé tí a bá fi tọ́mọ ìrì ni yóò wó. A gbọ́ a kà nínú ìwé ìtàn pé arábìnrin Ransome Kuti yìí Fúnmiláyọ̀ yìí kan náà, nígbà tó dé ojú ogun kan, ó ní láti kó àwọn ọmọ ẹ̀ ṣọ́ra. Báwo la ṣe ní gbọ́ nípa Fẹlá? Bàbá nìyẹn, abàmì ẹ̀dá, gbogbo wọn ló kó ṣọ́ra tí wọ́n jọ ń jìjà agbára kiri. But nínú eléyìí
láti rí àwọn ìyá kan nísìnyí tó jẹ́ wípé a ti pa gbogbo ìwà tí Elédùà fi fún wa, gbogbo ọgbọ́n, gbogbo ìmọ̀ tí Elédùà fi fún wa láti fi tún ìlú ṣe, láti fi pín, láti fi jẹ́ kí ayé rọrùn, kí ayé dẹrùn, láti fi lè jẹ́ pé kí àwọn èèyàn kó mọ ẹni tó tọ́, nítorí pé obìnrin ajẹ́ ẹni tó ní ìkáàánú, ajẹ́ ẹni tó ní ọkàn tútù, ajẹ́ ẹni tó ní òye, ajẹ́ elétò, ajẹ́ ẹni tó lè mú nǹkan wà déédé. Ibi tá a bá fẹ́ kó dùn ó máa dùn. Ẹ máa já mi nírọ́ o, ibi tóbìnrin bá fẹ́ kó lọ síwájú ó máa lọ síwájú. Tóbìnrin bá sọ pé bẹ́ẹ̀ kọ́ ni, tó bá ní bẹ́ẹ̀ ni tínú ilé yìí ò bá dùn, ẹ wo obìnrin tó wà ń bẹ̀, tó bá sì dùn obìnrin tó wà ń bẹ̀ náà ni. A jẹ́ wípé àwọn obìnrin aníṣẹ́ ṣe. Bí orílẹ̀-èdè Nàìjíríà ò bá dùn, ẹ jẹ́ ká bi àwọn obìnrin náà, kí ni ẹ̀kọ́ tá ń kọ́ àwọn ọmọ wa? Kí ni ipa àti ìgbésẹ̀ tí ẹ̀yin obìnrin, tí èmi obìnrin tí à ń gbé kí a bá lè ní ayé ìrọ̀rùn, pàápàá jùlọ ní Odùduwà tí a fẹ́ dá sílẹ̀, òmìnira Odùduwà tí a fẹ́ gbà yìí? Kí ni ipa tí àwọn obìnrin ń kè? Ọ̀pọ̀lọpọ̀ obìnrin láti fi ohun tá a máa jẹ láti fi sọ ipò wa nù. Ọ̀pọ̀lọpọ̀ owó obìnrin láti fi torí àwọn ìwà ìbàjẹ́, tí ò lọ títí àti fi sọ ipò wa, àti fi sọ iyì wa dànù. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin torí ohun tí a máa jẹ ó ti jẹ́ ká bà ohun tí a máa jẹ ó ti jẹ́ ká bàjẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin, ẹ wo ohun tá a dà lónìí. Àwọn ìyá, ọmọ jáde nílé, ó wọlé, ó yọ àdá, ó yọ̀bẹ, kò sí pé ibo ló ń lọ, ẹ̀kọ́ ọmọlúàbí, nígbà tó jẹ́ pé àwọn ní bí ìpìlẹ̀ bá bàjẹ́ kí wá ní olódodo yóò ṣe, nítorí pé kíni àwọn ọmọ tó ti yẹ ká fi ẹ̀kọ́ kọ́, tá a ti fi ẹ̀kọ́ ìrẹ̀lẹ̀, ẹ̀kọ́ àṣà, ẹ̀kọ́ ọmọlúàbí ká fi kọ́ wọn, a ò fi kọ́ wọn. Ìṣe la sọ wọ́n nù, a sọ wọ́n nù àti ta wọ́n nù. Ìyá tó yẹ kó bójútó ọmọ kó máa wò pé ẹ̀kọ́ bá ṣe ń ṣe leléyìí o, ìwọ náà ó ti gba ẹ̀kọ́ ọ̀làjú, wọ́n ní ọ̀làjú ló dé ló bayé jẹ́. Ọ̀làjú, àìbìkítà òbí, àìbìkítà ìyá, a ti jẹ́ kí gbogbo àwọn àṣà, ìwà, kí la wá, báwo la ṣe ní wí ẹjọ́, báwo la ṣe ní sọ pé à ń para wa, nígbà tó jẹ́ pé a ti sọ gbogbo àwọn àṣà, èdè, ẹ̀kọ́ tó yẹ ká fi kọ́ àwọn ọmọ láti bẹ̀rẹ̀, a ti sọnù. A ti gbé àwọn ọmọ wa, a ti gbé wọn lé ẹ̀kọ́ ọ̀làjú lọ́wọ́. A ti gbé àwọn ọmọ, a ti rán wọn lọ sókè òkun, a ti rán wọn lọ sókè ọ̀sà, a ti rán wọn lọ káàkiri. A pa ẹ̀tọ́ wa, ìgbà tọ́mọ bá tiẹ̀ ti ń jáde tá a ti lè ojúṣe wa gẹ́gẹ́ bí òbí, àwa náà ti gbàgbọ́ pé ẹ̀yin ọmọ bí lágbájá bá fà lókè tíwọ náà fà nílẹ̀, kí gbogbo ẹ̀ ṣáà ti jọra wọn, kí gbogbo ẹ̀ ti jọra wọn, torí pé a fẹ́ gbé ojúṣe wa. A kà nínú ìwé Fúnmiláyọ̀ Ransome Kuti pé ó dé ojú kan nígbà tí àwọn àtọ̀húnrìn yìí tán fẹ́ gba ilẹ̀ wọn. Ṣe bí torí àwọn àpá ìyà tí wọ́n gbà náà ó kún tó rán arábìnrin Fúnmiláyọ̀ yìí tó rán lọ sọ́run àpàpàǹdodo, bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti pé ọmọ ọdún ó lé lọ́gọ́rin nígbà yẹn. Ẹ̀yin obìnrin Odùduwà, ẹ̀yin ni mo bá nọ́rọ̀, kí lẹ̀ ń ṣe abiyamọ tòótọ́ ni wá bí? Odùduwà ló délẹ̀ yìí o, ẹ̀yin náà máa tún pè tán máa ní kẹ́ wá gba ráì, torí gbogbo ibikíbi tí wọ́n tẹ́ bá rí àwọn tó dìbò báyìí obìnrin ló kún bẹ̀. Ẹ̀yin obìnrin àwa la máa gùn lọ, la máa lọ tẹ̀ ká afẹ́ dìbò. PDP àwa náà máa kó àǹkárá sí lọ́rùn tán máa rán léèsì sí lọ́rùn. Àwa náà máa kó sí inú mọ́tò tá máa jújó, ijó òyà, ijó ẹ̀sìn àti fi jó, ijó ìṣẹ́jú mélòó a ti fi gba kádàrá àwọn ọmọ kúrò lọ́wọ́ wa, wọ́n ti fi gba àyànmọ́ àwọn ọmọ wa sọnù. Àwa náà máa pín 10,000 wá ní ẹ wá sílé ìpàdé gbogbogbò, ẹ wá sílé ìpàdé alága ìbílẹ̀, ẹ wá sílé ìpàdé àwọn obìnrin ní gbogbo, ẹ bá wo fídíò, ẹ bá wo níùsì, àwọn obìnrin ló máa pọ̀ lọ ṣúà lọ, nítorí pé kíni wọ́n ti mọ̀ pé ọlọ́kàn tútù ni wá, a ṣe é tàn jẹ. Ètò fi jẹ́ pé láyé ìgbà yẹn náà Ádámù àti Éfà
èṣù tó lọ tan Édámù ẹ má ní mo yà lọ síbẹ̀ yẹn tí ó rí Édámù wo kí ló dé tí ò lọ nígbà tí Ádámù tó wà nínú ọgbà yẹn kó lọ tàn jẹ kó fún léṣo jẹ ó ti mọ̀ pé ọkùnrin wọn ní ọkàn tó lágbára tí ó láàbò ṣùgbọ́n obìnrin ọkàn àwọn obìnrin ò láàbò àṣẹ tàn jẹ àṣẹ rí mú àṣẹ fi nǹkan bò lójú àṣẹ fi ẹ̀tàn bò lójú. Gbogbo ẹ̀yin ìyálọ́jà wọ́n bá ti gbówó fún yín báyìí ẹ ṣeun àwọn ìyálọ́jà wọ́n bá ti gbówó fún yín báyìí tí gómìnà ti pè yín ẹ ti wò pé torí èmi náà ti rí pé gómìnà ìwọ náà ti mọ gómìnà ó wá torí pé gómìnà pè ọ́ wọ́n gbówó fún ọ ó dákẹ́ jẹ́ gbogbo tó o bá ṣe la máa kà gbogbo tó o bá ṣe la máa kà gẹ́gẹ́ bá a ṣe ń ka ti Fúnláyọ̀ Ransome Kuti ìyá wa bá a ṣe ka gbogbo ìjà òmìnira gbogbo iṣẹ́ tó ṣe sílẹ̀ àti bàjẹ́ tán báyìí àwa obìnrin àsìkò ti tó ẹ̀yin obìnrin ẹ dìde abẹ̀yìn ni obìnrin tó o bá mọ̀ pé ọmọlúàbí ni ọ́ ìwọ obìnrin tó o bá mọ̀ pé Odùduwà tọkàntọkàn ni ọ́ ìwọ obìnrin tó o bá mọ̀ wípé o ò fẹ́ kí ọjọ́ ọ̀la rẹ kó burú àti ti àwọn ọmọ rẹ kó burú o ní láti dìde sí ìwà òtítọ́ o ní láti dìde láti fi ìmọ̀ ṣọ̀kan pẹ̀lú Odùduwà yìí torí pé Odùduwà yìí ti gbogbo wa ní o kó máa gbọ́dọ̀ bàjẹ́ ẹ wò torí níbò mìíràn tá a lè lọ àwọn Haúsá wọn lè gbà wá nílẹ̀ wọn wọ́n ti pa wọ́n tán ṣé ti Ìgbò lẹ fẹ́ sá lọ ní báwọn ò tiẹ̀ pa yín ṣùgbọ́n kò lè dàbí tẹ́nítẹ́ní tàkísà ní tààtàn tẹ́nítẹ́ní tàkísà ní tààtàn oníkálukú ló máa gbé ọmú ìyá rẹ̀ níbi tá a dé sí yìí Odùduwà ọmọlúàbí la pè wá ẹjọ́ mú wá bí ẹ̀yin ìyá abiyamọ ẹ̀yin ìyá lọ́jà gbogbo bí ẹ̀yin ìyá lọ́jà lásán tẹ́ ẹ bá dìde lásán tẹ́ ẹ kọ́ tẹ́ ẹ fún gbàjà tẹ́ ẹ sọ pé láì eléyìí tí wọ́n ń pa wáyé ti tó gẹ́ ẹ rí bí gbogbo ọjà yín ni wọ́n ti sun níná tán ẹ dákẹ́ ẹ ń wò ẹ ń ṣe bámúbámú ni mo yó ẹ ń retí owó gómìnà tó tún máa gbélé yín lọ́wọ́ ẹ ń retí owó ààrẹ tó máa tún fi ránṣẹ́ sí yín ẹ ń retí owó tìbílẹ̀ tó máa tún bà yín lápò owó yín á tàn kò sí èyí tí wọ́n máa sin mọ́ yín ẹ̀yin ìyá lọ́jà ẹ̀yin tẹ́ ẹ̀ sì ń ṣe dáadáa nínú àwọn ìyá lọ́jà àkí gbogbo yín gbogbo wa náà ní àjábọ̀ fẹ́lẹ́dùà ṣùgbọ́n bá a tẹ̀ wà láyé òun la ṣe ń ké sí wa àwọn ọmọ yín là ń ké sí yín látòkè òkun látòkè ọ̀sà látòkè ọya à ń sunkún wọ́n sì sọ wípé bí abiyamọ tó bá gbẹ́kún ọmọ ṣe ló ń ta tí wèrè ẹ ta tí wèrè tó bá jẹ́ abiyamọ tòótọ́ nìyí ẹ ta tí wèrè gbogbo àwọn ọmọ yín ni wọ́n ti kó lẹ́rú tán omijé yín ó yẹ kó máa ké kó máa ṣe yín nídìí ni lórí àpótí lórí ìjókòó yín pé ó tó gẹ́ báyìí àsìkò ti tó ìwọ tí wọ́n ti pa ọmọ tó ti tán ti dúbò ọmọ rẹ àbí ìwọ ọmọ tó jẹ́ pé ọmọ ẹ ti rìn lọ ó ti lọ ṣẹrú lóko Libya lóko Italy lóko Germany lóko Dubai lóko gbogbo ẹ̀ lóko Amẹ́ríkà ọmọ òkúkú rówó fi ránṣẹ́ ó wá ń wò pé ìwọ náà ni ọmọ mi wà lókèrè ó wò pé kí ló wà ọmọ ẹ wà lókèrè kò rówó fi ránṣẹ́ ó sì wò pé ẹ dúró kí ló dé tọmọ mi gan ṣe báwọn ọmọ kan ló wà lù yìí kí ló dé táwọn ọmọ wo ò lè dúró sílùú wa kán máa ṣe rere ṣé bí ìlú ìlà ti kọ́ wọn tán ti kẹ́kọ̀ọ́ ìlú ìlà àwọn kan gbé tí wọ́n ń ṣe rere èyí ṣe tó jẹ́ pé ọmọ tiwa ó ní láti jìyà kó káàkiri ọ̀pọ̀ òbí ni kò tiẹ̀ lè fi ojú kò fojú rí ọmọ ẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún mọ́ báyìí ọjọ́ wo la ti fojú rí ọmọ wa kẹ́yìn àwa ìjókòó ẹ̀sìn ni ìjókòó ìyà ni nítorí pé ìyà yẹn lè má dé lónìí ṣùgbọ́n níjọ́ tí ìyà bá máa dé wọ́n ní òkété kò ní kó má ti bọ́rù òun la ṣe ń ké tá à ń ké pé ẹ̀yin Odùduwà ẹ̀yin abiyamọ Odùduwà ẹ̀yin lọ̀rọ̀ mi bá wí lónìí o gbogbo ẹ̀yin abiyamọ Odùduwà nílé lóko ní gbogbo orílẹ̀-èdè àgbáyé gbogbo ẹ̀yin obìnrin pátápátá ẹ jẹ́ ká jọ dìde pọ̀ gbogbo ẹ̀yin òṣèré lóbìnrin mo tún ké sí yín tí yín pọ̀ ẹ jẹ́ ká bára wa sòtítọ́ ọ̀rọ̀ torí òtítọ́ la lè fi pilẹ̀ orílẹ̀-èdè tá a fẹ́ bẹ̀rẹ̀ yìí orílẹ̀-èdè Odùduwà yìí òtítọ́ la lè fi bẹ̀rẹ̀
àtòdodo àti ìfẹ́ ṣùgbọ́n bàbá bára wa wí kò sí bá a ṣe fẹ́ gbé e kalẹ̀ lórí òtítọ́ tá a bá ní ká má bára wa wí ká má sọ tá a bá ṣe dáadáa máa wí dáadáa tá a bá tún sọ tá a bá tún ṣe bákan náà ó yẹ ká tún lè bára wa wí pé ibi tá a ṣe sí ó kù sí káàtó ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré wa ní ká má ṣe bẹ́ẹ̀ torí pé iṣẹ́ tá a kúkú yàn ni ṣùgbọ́n eléyìí tá a jójójó gbogbo ẹ̀yin òṣèré eléyìí tẹ́ ẹ jójójójójó fún àwọn òṣèlú tó ń ba ìlú jẹ́ ó mà ti tó gẹ̀ ijó ẹ̀sìn ọ̀la lẹ máa ń jó fún wọn tẹ́ ẹ̀ mọ́ ipò tó yẹ Elédùà fi yín sí tó gbé iṣẹ́ ajé lé yín lọ́wọ́ tó gbé iṣẹ́ iyì lé yín lọ́wọ́ láti fi tún ìlú ṣe ni láti fi tún ayé ṣe ni kì í ṣe kẹ́ ẹ fi bayé jẹ́ kì í ṣe fẹ́ kẹ́ ẹ fi dá ẹkún àti ìyà kẹ́ ẹ fi ran àwọn amúnilẹ́rú kẹ́ ẹ tó fi máa ru àwọn amúnilẹ́rú lẹ́yìn kẹ́ ẹ máa fi tì wọ́n lẹ́yìn. mò ń bọ̀ ẹ tún gbọ́ obìnrin rere. obìnrin ò pé ọlá pé mo pé lọ́la mi máa àṣà ẹ̀ṣọ́kẹ́ àrígbẹ̀rẹ̀ bí ẹ̀yìn ẹ̀gbẹ́ àtúnṣàpá gẹ́gẹ́ èmi lolùrànlọ́wọ́ ọkọ ẹ̀ èmi lájẹ̀ ní ọmọ ẹlẹ́dàá rẹ̀ lọ́mọ èmi níyà ọkọ wa ẹ̀ẹ́dẹ́ mi ò mo fi gbogbo ara jẹun ẹlẹ́dàá mo dúpẹ́ kò sáṣìṣe níṣẹ̀dá mi ẹ bá mi yọ̀. ó ní mo fi gbogbo ara ṣẹ̀wà ẹlẹ́dàá mo dúpẹ́ ṣé ìwọ lè dúpẹ́ ṣé gbogbo ara tó fi ṣẹ̀wà ṣẹ̀wà ló wà ń bẹ àbẹ́kún àbí wàhálà àbí wà ìbàjẹ́ ẹwà tẹ́lẹ̀dùmarè fún ọ kí ni ìwọ fi ń ṣe o ẹ̀yin òṣèré wa ẹ̀yin ni mo tún ké sí báyìí mo ti ké sáwọn ìyá lọ́jà káyé gbowó ẹ̀yìn ká má gbowó owó wọ́n tún máa gbowó fún yín wá báyìí 2023 wọ́n á ránṣọ fún yín wọ́n á tẹ àwòrán wọn sára ẹ̀ wọ́n á tẹ ọ̀mbrẹ́là sára ẹ̀ wọ́n á tẹ ìgbálẹ̀ sára ẹ̀ oríṣiríṣi nǹkan kan ni wọ́n gbà ìgbálẹ̀ yẹn ni wọ́n náà fi lù yín náà fi lu àwọn ọmọ yín pa báyìí. atẹ́gùn ti gbé àbúradà ó ti gbé lọ jìnnà kò sọ́nà àbáyọ mọ́ ọ̀mbrẹ́là tẹ́ ti lò ìgbálẹ̀ tẹ́ ti lò bí èèyàn bá lò gbálẹ̀ kan tán gbàwo ní ìgbálẹ̀ ò ní gbó kí ló kù tó yẹ ká ṣe wọ́n á tún gbówó wá fún yín o 2023 kò síbò 2023 lẹ́yìn kẹ́ ẹ dìde kẹ́ ẹ fún gbàjábà pé tiwantiwa tẹ́nitẹ́ni tàkísà ń tà tàn tàwùsà ni tàwùsà ń jẹ́ tàwùsà ni tàwùsà ń jẹ́ o àṣàkẹ́ ó yàtọ̀ sí rasaki àníkẹ́ àbẹ̀fẹ́ àkànfẹ́ àyọ̀fẹ́ ó yàtọ̀ sí orúkọ tí wọ́n ń jẹ́ lókè ọ̀yà tiwa ni tiwa gbogbo ẹ̀yin ìyálòde ẹ̀yin obìnrin nínú ilé kọ̀ọ̀kan lọ́dọ̀dẹ̀ ọkọ yín ládùúgbò ní kánsẹ́lọ̀ ní gbogbo ibikíbi tẹ́ ẹ wà ẹ̀yin ni mo ké pè yín àsìkò òmìnira tó òmìnira ni kókó báyìí eléyìí kì í ṣe ọ̀rọ̀ òṣèlú kì í ṣe ọ̀rọ̀ ìbò kì í ṣe ọ̀rọ̀ ẹgbẹ́ kan ni mo jẹ́ kì í ṣe ẹgbẹ́ kan pátipátì èmi tẹ́ ń wò iná mo ti ṣe wọ́n ti pè mí ṣẹ́gbẹ́ ẹgbẹ́ rí tá a ti ń bá wọn jójó kiri à ń bọ̀ o à ń bọ̀ à ṣẹ̀ṣẹ̀ dé ni à ń bọ̀ o ẹ ti rántí orin yẹn mi ò tiẹ̀ rántí mọ́ èkó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o à ń bọ̀ àjọjójó kiri ni àjọjó ṣùgbọ́n lásìkò tá a wà yìí eléyìí kì í ṣe à ń bọ̀ PDP à ń bọ̀ APC kọ́ lélẹ́yìí o à ń bọ̀ òmìnira Odùduwà à ń bọ̀ òmìnira ọmọlúàbí à ń bọ̀ òmìnira àwọn ọmọ tí Odùduwà tó bí sílẹ̀ orin tó yẹ ká máa kọ nìyẹn nísìn ẹ̀yin ìyálọ́jà wọ́n bá gbowó wá fún yín ẹ rántí igbe àwọn ọmọ yín o ẹ rántí ẹ̀jẹ̀ àwọn ọmọ yín tí wọ́n ti ta sílẹ̀ bí wọ́n tiẹ̀ bí ọmọ ò tiẹ̀ wá sí níbẹ̀ rántí pé wọ́n mọ̀kànmọ̀kàn ní oyè kan ẹ kálẹ̀ aṣojú wa ẹ̀gbọ́n mi á dà fún yín ẹ jẹ́ máa fi ìwé ìránṣẹ́ ẹ máa bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹn ẹ máa tẹ̀ ẹ máa ṣí ẹ lọ kó dọ́dọ̀ wọn torí ṣe rí àwọn obìnrin aníṣẹ́ ṣe gidigidi ni a pọ̀ jù
àwa la lẹ́nu àwa náà lè tètè tàn jẹ àwa náà lè tètè lò fún oríṣiríṣi nǹkan àwa ní. nígbà tí ẹ̀rí tó ṣẹlẹ̀ nípa aṣíwájú wa Sowore ẹ wo nǹkan táwọn ìyá wa tó lọ gbìyànjú tó lọ ṣe ń bẹ̀ yẹn bó ṣe yẹ káwọn obìnrin dìde nìyẹn. wọ́n wò pé bẹ́ẹ̀ ò bá jọ ọmọ wálẹ̀ bẹ́ẹ̀ fi sílẹ̀ nínú àhámọ́ yín báyìí àní lọ wọ́n ti tú gbàjá wọ́n ti tú aṣọ wọn kọ́ bọ́ra sí òòlókù. báwo obìnrin bó ṣe yẹ ká dìde nísìnyí nìyẹn. gbogbo ohun àlùmọ́nì yín ni wọ́n ti patán fún yín. òwò tẹ́yìn gan ṣe ṣókájú wọ́n ní ṣàwọ̀ yín ṣókájú ìlú ni ṣàwọ̀ yẹn ká ojú ìlú ṣóká ojú ìlú. kí ni èrè tẹ́ ń rí jẹ́ ń bẹ̀ bẹ́ẹ̀ lómi tí ò bá fi kan kún kan kò lè sọ pé òun lákòjọ kan báyìí. ẹlòmíràn ti ní ààbò bá owó lọ́wọ́ ẹ̀yìn ńlẹ̀ ni ẹ fi ń ṣe owó lọ́wọ́ ẹ̀yìn ńlẹ̀ owó lọ́wọ́ ẹ̀yìn ńlẹ̀ tí wọ́n tàbá tó ti ń wọlé tó ń jáde pẹ̀lú local government chairman tí wọ́n ti ń wọlé tó ń jáde pẹ̀lú councillor tí wọ́n ti ń wọlé tó ń jáde pẹ̀lú chairman tó ń jáde pẹ̀lú senator tó ń jáde pẹ̀lú gbogbo àwọn yòókù káàkiri ọkàn tiẹ̀ ti balẹ̀ gbogbo owó ìlú ẹjọ́ ń kó jẹ ni ilẹ̀ ọ̀gẹ́rẹ́ o á mà bí yín léèrè ilẹ̀ ábírí ábíyín Yorùbá lóbìnrin lọ́kùnrin ẹ ronú o Yorùbá ẹ̀yin obìnrin pàápàá ẹ̀yin abiyamọ ẹ ronú báyé bá dùn obìnrin ni báyé kan obìnrin ni bí ọ̀dẹ́ dùn obìnrin ni bí ìta dùn obìnrin ni bí àwọn obìnrin tí a bá lè dìde fún Odùduwà yìí tí ẹ̀yin ìyá wa bá lè dìde fún Odùduwà yìí tí ẹ̀yin ìyá wa ṣe bí ìyá wa Ramson Fúnmiláyọ̀ Kútì tẹ ní ókè o àgbàpáwa náà tí a ti ṣẹ̀ǹbì ká di owó yín mú níbi tá a wà yìí ní ẹ gbogbo tẹ́ bá fẹ́ fún wa ìdí mú òtítọ́ ọ̀rọ̀ yìí òtítọ́ ló kù báyìí tá a fẹ́ bára wa sọ kájọ dojúkọ Odùduwà yìí màmá wọ́n kọ orúkọ yín sílẹ̀ èdò àgán á kọ orúkọ yín sílẹ̀ tí ẹ bá mi wò gan gbogbo àwọn tẹ́ rí tán ti ń kú tán ń lọ gbogbo àwọn tí ṣọ́ọ̀bù wọn ń jóná gbogbo àwọn tí ilé wọn tí wọ́n lówó tí wọ́n lọ́rọ̀ tán ní gbogbo ẹ̀ tán bá ti kú tán èwo ni wọ́n gbé sí níbẹ̀ tí wọ́n sin ilé ẹ̀ mọ́ èwo ni wọ́n sin níbẹ̀ tán jẹ́ pé gbogbo aṣọ tó kó sínú ṣọ́ọ̀bù rẹ̀ ni wọ́n kó sínú sàárè èwo ni wọ́n sin mọ́ gbogbo àwọn connections àbí chairman tó torí ìjẹkújẹ tó ń jẹ lọ́dọ̀ ẹ̀ èwo ni nínú wọn tó máa bẹ́ẹ̀ kú ṣùgbọ́n ó máa kú ò láyé ó máa fọmọ sílẹ̀ ó máa fọmọ ọmọ ifun o ò tí ì mọ tó máa ṣẹlẹ̀ o ò mọ tó máa ṣẹlẹ̀ sáwọn ọmọ ẹ bẹ́ẹ̀ ni kọ́lọ́run bá wa fẹ̀rún kẹ́ àwọn màmá wa Ramson Fúnmiláyọ̀ Kútì kọ́lọ́run fọ̀rún kẹ́ ó jà ó takuntakun àwọn èèyàn làwọn obìnrin tó jẹ́ pé wọ́n kọ́kọ́ dẹ́kun pé ẹ má pa àwọn ọmọ ìbejì mọ́ ẹ má pa wọn mọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin nísìnyí àwọn tó tẹ̀ ń jàjà agbára gan ìjà agbára tó ń jà tẹnu wọn ni wọ́n ń jà torí tó bá jẹ́ pé gbogbo yín ìlú lẹ̀ ń jà fún a jẹ́ pé ìlú yìí á ti sàn ju eléyìí lọ bóyá Nàìjíríà gan ò tiẹ̀ ní dìdàkudà tó ti dà báyìí ṣùgbọ́n èmi náà fẹ́ ní foundation èmi náà fẹ́ ní kinní kan máa rí èmi náà ká máa ṣe yàlà yòlò ká fi ń kọ́rọ̀ jọ ṣùgbọ́n tó bá jẹ́ pé tìfẹ́ inú ọmọnìkejì bí ọmọnìkejì ṣe máa dá tí ayé máa rọrùn fún gbogbo ènìyàn ó ní ìlàkàkà wa ní ayé ò ní rí bó ṣe yẹ ṣùgbọ́n àpè yín báyìí gbogbo wa láti ṣàṣìṣe ẹ jẹ́ kí gbogbo wa padà wálé ẹ jẹ́ ká padà wálé Yorùbá ẹ ronú ẹ̀yin abiyamọ ẹ ronú. ayé o ayé ṣá málámálá mo máa bójú ọ̀run òkùnkùn ló ṣe wọlé mo ní ẹ̀ẹ́rẹ́ kíní dé sí Yorùbá o ọmọ aláyé kíní ṣẹlẹ̀ sí Yorùbá o ọmọ òdò. ẹ jọ̀ọ́ ẹ máa bá wa ṣe ẹ bá wa sọ fáwọn ìyá wa pé à ń sunkún o àwọn ọmọ ń sunkún àwọn náà níṣẹ́ láti ṣe o láti nu omijé ojú ọmọ wọn nù Odùduwà òmìnira Odùduwà òmìnira Odùduwà. bẹ́ẹ̀ni òmìnira Odùduwà ló jẹ wá lógún o èyí tá a ṣe ẹrú ti tó ó ti tó àwọn ìyá wa ẹ jọ̀ọ́ ẹ bá wa dìde ẹ̀yin obìnrin ẹ̀yin abiyamọ ayé ẹ bá wa dìde ẹ dìde ẹ gbà wá ẹ gbà àwọn ọmọ ẹ gbà ilẹ̀ yín
ẹ gba Odùduwà kúrò lọ́wọ́ amúnilẹ́rú ẹ̀yin ìyá wa. ẹ jọ̀ọ́ ẹ̀yin ìyá wa ẹ bá wa dìde gbogbo ẹ̀yin lọ́tún lósì bẹ́ẹ̀ ọmọ bá bí abiyamọ kì í gbẹ́kún ọmọ kó má ta ti wèrè o tẹ́ ẹ bá dìde ìgbà yẹn la máa mọ̀ pé abiyamọ ni yín o tẹ́ ẹ bá ti dìde lẹ máa mọ̀ pé abiyamọ ni yín báyìí ṣùgbọ́n láì dìde yín a jẹ́ pé abiagba ni o ẹ̀yin náà lẹ fi Yorùbá yẹn kọ́ wa ẹ mọ̀ pé ọmọ tẹ́ wọ́n ní ọmọ tẹ́ ẹ bá kọ́ ló máa gbé ilé tẹ́ ẹ kọ́ tà ṣùgbọ́n torí ẹ kọ́ wa la ṣe ń rántí gbogbo tẹ́ ẹ fi kọ́ wa ta fi ń wá sórí ètò yìí ta fi wá ń ké sí yín àwọn bàbá wa wọ́n ń gbìyànjú ṣùgbọ́n àwọn ìyá wa tó náà mọ̀ pé ọkàn wa ọkàn ẹlẹgẹ́ lọkàn wa a tètè ṣe yí ọkàn wa tètè ṣe yí kúrò a lè sọ pé báyìí ni a dúró pẹ̀lú lágbájá lẹ́nìí kó sì tún dá tá a bá rẹ̀ tó tún sàn jùlọ ká tún bá a lọ lọ́la ọkàn obìnrin nìyẹn ṣùgbọ́n ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ tá bá ti ń wò pé àwọn ọmọ mi ò gbọ́dọ̀ sunkún ìyà gbọ́dọ̀ jọ ọmọ mi tó bá wo ìrora tó fi bí ọmọ yẹn ẹ wo ìnira tẹ́ fi bí ọmọ yẹn tẹ́ bá wò pé Odùduwà yìí ó ní ọmọ tí ẹ bí tí wọ́n wá fẹ́ kí ọmọ náà kó má sí mọ́ lójú ẹ̀mí yín kí lẹ máa ṣe ẹ jẹ́ ká jọ wò bẹ́ẹ̀ pé Odùduwà ní oyún tẹ́ gbé sínú fún oṣù 9 tẹ́ wá bí síta ẹ wá bí tán àwọn kan wá dìde báwo lẹ ṣe máa dáàbò bo ọmọ yìí pé kí wọ́n bá má bàa ṣé ẹ ní fi ẹ̀mí yín sílẹ̀ gan pé kí ọmọ ilé yè abiyamọ ti tọ́ gbogbo nǹkan tó bá gbà ló máa fi dáàbò bo ọmọ ẹ̀ abiyamọ tó tọ́ gbogbo ọ̀nà tó bá wù ló máa fi gbà pé ọmọ òun ẹkún tó bá ń sun ó gbúdọ̀ di tó di ohun ìgbàgbé ni kí ló dé gbogbo Odùduwà la ní ohun àlùmọ́nì jù Odùduwà bí ìyá Odùduwà bí ò kàwé Odùduwà ọmọ ẹ̀ ó gbúdọ̀ kàwé dandan ni àwọn Odùduwà ló ń jẹ́ bẹ́ẹ̀ ìwà ọmọ Odùduwà nìyẹn gbogbo ìlépa yín gbogbo ìlàkàkà yín ẹ máa sáré kiri ẹ tata ẹ tepo ẹ ta mọ́sà ẹ ta àdùn ẹ ta iyọ̀ àwọn kan wá dìde wọ́n ní àwọn ọmọ tí wọ́n o wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ o wọ́n gbọ́dọ̀ lọ léèwé wọ́n ti ẹ̀ fẹ́ kí mọ̀ wọn kó ṣí wọ́n ti ẹ̀ fẹ́ kó yé wọn ṣí ṣùgbọ́n tó ṣàfẹ́ náà ni pé tẹ́ bá ṣàtiwà bẹ́ẹ̀ àwọn bá ṣe máa tọ́jú yín so ìgbà tí wọ́n dẹ̀ jẹ́ kí mọ̀ tí wọ́n ṣí gbogbo ohun tí àwọn ọmọ yín tó bá yẹ kí wọ́n jẹ lérè gbogbo làálàá àwọn ọmọ yín tó yẹ kí wọ́n jẹ lérè àwọn wá ń kó lọ fún àwọn ọmọ tiwọn ẹ̀yin tẹ́ a pè ní abiyamọ ẹ̀yin ìyá títí wa ẹ wá ń lajú sílẹ̀ wọ́n wá mú àwọn ọmọ yín lẹ́rú wọ́n jẹ́ káwọn ọmọ yín máa dààmú kiri wọ́n á jẹ́ káwọn ọmọ yín lọ léèwé kó má ríṣẹ́ wọ́n á jẹ́ káwọn ọmọ yín di gbéwiri wọ́n á jẹ́ káwọn ọmọ yín máa ṣiṣẹ́ jàgídíjàgan wọ́n á jẹ́ káwọn ọmọ yín ẹ̀yin náà wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin dẹni tó jẹ́ pé ìwọ tó jẹ́ pé o lè ronú kó o wò pé iṣẹ́ tí mo fẹ́ ṣe leléyìí iṣẹ́ láyé ìgbà yẹn mo sì gbọ́njú tí mo sì dá àwọn ìyá tó jẹ́ pé àwọn ìyá wọn á máa ṣe owó obì kòkó àwọn ìyá gbajúmọ̀ àwọn ìyá ọlọ́jà àwọn tó jẹ́ pé òwò náà máa ń ṣe káàkiri láti ìlú délùú wọ́n ní iyì wọ́n gbajúmọ̀ káàkiri àgbáyé ọ̀wọ̀ wà fún wọn níbikíbi tó bá wọ̀ báyìí pẹ̀lú aṣọ òkè wọn pẹ̀lú dànsíkì wọn gbogbo tó bá lọ báyìí ọ̀wọ̀ tí wọ́n títí tó jẹ́ pé wọ́n máa ń fún wọn káàkiri kò lóǹkà ṣùgbọ́n nísinsìnyí kí ló ṣe ẹ wá di ẹni tó ń ta pàrágà tí ń ta lomọ tí ń ta gbogbo ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ títì wọ́n á tún wá fi kóńdó wọ́n á tún fi lé ẹ̀yìn náà ni wọ́n á tún fi lé kúrò lẹ́gbẹ̀ẹ́ títì ẹ̀yin ni wọ́n máa gbogbo ọjà tẹ́ bá tún ń tà tẹ́ tún gbìyànjú pé jẹ́ kí n lè rí ọjà o kí n rówó náà o kí n lè tọ́jú àwọn ọmọ o wọ́n á tún dojú ọjà yẹn rú ẹ̀yin obìnrin ẹ ronú o ẹ̀yin obìnrin ẹ ronú ìyà ń jẹ àwọn ọmọ yín ọwọ́ yín ló wà ọwọ́ wa ló wà obìnrin lèmi náà ọwọ́ gbogbo wa ló wà ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan ẹ jẹ́ ìmọ̀ tán mo ké sí gbogbo àwọn tó jẹ́ òṣèré pàápàá jùlọ
àwọn tó jẹ́ òṣèré wa pàápàá jù lọ láyé ìgbà yẹn ẹ wo àwọn bàbá wa Káyọ̀dé Fáṣọlá, bàbá wa Ògúndé, bàbá wa Túnjí Oyèlànà. Àwọn bàbá yẹn iṣẹ́ tí wọ́n ní wọ́n máa fi ṣe ìkìlọ̀ ni, wọ́n máa fi bá ìjọba wí, wọ́n máa fi kì wá nílọ̀, wọ́n máa fi sọ̀rọ̀ àṣà fún wa, wọ́n máa fi sọ oríṣiríṣi àwọn nǹkan tó yẹ ká mọ̀, wọ́n máa fi sọ. Ṣùgbọ́n lónìí àwọn obìnrin wa kí là ń ṣe káàkiri nínú gbogbo eré ìtàgé tá à ń ṣe, orin tá à ń kọ, kí ni ẹ̀kọ́ tá a fi ń ran orílẹ̀-èdè wa gan lọ́wọ́, kí lẹ̀kọ́ tá a fi ń ran àwọn ènìyàn wa lọ́wọ́? Ẹ rí èṣì dàbá ẹ lọ́wọ́ ń bẹ̀, gbogbo wa la lọ́wọ́ ń bẹ̀, gbogbo wa la lọ́wọ́ ń bẹ̀. Gbogbo wà ní ilẹ̀ Oòduà, ó tó jẹ, ó tó jẹ. Ìrànwọ́ gbogbo wa fi ṣe ìrànlọ́wọ́ anything kó ẹjọ́ eléré tíátà olórin ni nílẹ̀ Oòduà láti ìsinsìnyí lọ kí gbogbo wa ká wà ní ìṣọ̀kan, ká ronú ara wa jinlẹ̀ pé ibo là ń bá ọ̀rọ̀ wa lọ. 2023 kò ń ṣe tìbò, kò ń ṣe olóṣèlú o. Ẹ jẹ́ á dìde, Iléyá, Odùduwà, òmìnira. Ìgbésẹ̀ kẹ́ máa kọrin nìyẹn, kẹ́ ẹ ti ṣe orin, kẹ́ ẹ ti ṣeré ìtàgé. Mo wo eré kan àlùmọ́nì ni wọ́n ń pè é, bí mo ṣe ń wo ni mo ń sunkún pé Yorùbá ní kíní ìbáwíjù, àwọn Odùduwà ní kíní ìbáwíjù. Yes, thank you my brother, ẹ ṣeun Ayọ̀lá. A gbọ́dọ̀ jọ̀wọ́ sílẹ̀, we can't give up on our destiny. Bí ẹ̀mí bá ń bẹ ìrètí wà, bí ẹ̀mí bá wà ìrètí wà. So nítorí náà, torí pa ọba Èdùà ó tún ti fún wa lẹ́mìí lónìí, torí pa wà láyé lónìí, Ọlọ́run fẹ́ ká ṣàtúnṣe ló ṣe dá èmi àti yín sí, ó fẹ́ ká ṣàtúnṣe la ṣe tún wà láyé lónìí. Àtúnṣe wo gangan Elédùà ń béèrè lọ́wọ́ èmi àti yín? Àtúnṣe àkọ́kọ́ ni pé gbogbo wa pátápátá, gbogbo ẹ̀yin obìnrin pátápátá, ẹ jẹ́ ká wà ní ìṣọ̀kan. À ń búra wa tá à ń jà, àwa ń fira wa ṣẹ̀sín, à ń fira wa ṣẹlẹ́yà káàkiri. A ti sọ yìí nù, a ti sọ ẹwà nù, a ti sọ ìwà nù. Odùduwà kì í ṣe bẹ́ẹ̀, ọmọlúàbí kì í ṣe ìwà wọn bẹ́ẹ̀ yẹn. Àwọn ọmọlúàbí wọn ń ṣe jàgídíjàgan. Obìnrin, ẹwà ní obìnrin. Ó ti sú wa láyé ìsìn tó jẹ́ pé gbogbo ohun tó yẹ kóbìnrin máa ṣẹwà òun láti ṣí síta tán. Àwọn obìnrin wá dẹ tí ń jà láàrin ìta gbangba, ajá aṣọ mọ́ra wọn lọ́rùn, wọ́n á túra wọn sí òò. Iyì ìwo ló ti bẹ̀ jáde? Àsìkò nìyí kí gbogbo wa ronú, kí gbogbo wa ronú. Wọ́n ní bàbá dàgbà máa ń ṣe àgbàlagbà, kì í ṣe láńgbá. Gbogbo àwọn obìnrin, gbogbo àwọn abiyamọ tó bímọ, tó máa wù tó jẹ́ pé ó ti bímọ, ó máa wù pé kọ́ ọmọ kó lè káṣẹ́ eré mọ́ lọ́wọ́, torí pé ẹ̀sìn tiwájú òun ni tẹ̀yìn ń wò sáré, ẹ̀sìn tiwájú òun ni tẹ̀yìn ń wò sáré. Ó bímọ sílẹ̀, gbogbo ọmọ wọn ń wò ẹ́ bó ṣe ń ṣe lẹ́yà kiri, wọ́n ń wò ẹ́ bó ṣe ń jà kiri. Ìwọ ni wọ́n rí tó ń pàgò obìnrin, ìwọ náà rí tó ń fò mọ́ kọ̀ǹdọ́tọ̀ lọ́rùn, ìwọ ni wọ́n rí tó ń tẹ máa ṣí àmà ẹ̀mú kan bẹ̀ yẹn. Ẹ̀kọ́ wo, báwo ló ṣe fẹ́ bọ́ síta tó fẹ́ ní ìwọ ọmọ ìjókòó síbẹ̀ yẹn? Mi ò kì í ṣe bẹ́ẹ̀. Á ní ìyá mi, ọwọ́ yín ni mo ti bá. Nítorí náà la ṣe ń ké sí gbogbo àwọn obìnrin pátápátá, torí a níṣẹ́ ṣe púpọ̀. Ẹ jẹ́ ká dìde, ẹ jẹ́ ká parapọ̀ báyìí, ẹ jẹ́ ká gbàgbé gbogbo ẹni tó ń bára wọn jà. Ọ̀rọ̀ ìjà kọ́ leléyìí mọ́. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká parapọ̀. Kò sẹ́ni tó pé láyé yìí, kò sí ẹni tó pé. Torí ẹ rí i pé gbogbo wa ǹgbà tẹ́lẹ́dùn àdá wa sílé ayé báyìí àrí bákan náà. Ẹ rójú ìyá wa Bùkọ́lá tán bá wá, ọ̀tọ̀ ni tí bọ́n ṣe ń sọ̀rọ̀, ọ̀tọ̀ ni ojú wọn, ọ̀tọ̀ ni ojú tèmi bó ṣe rí, ọ̀tọ̀ ni mo ṣe ń sọ̀rọ̀. Gbogbo wa ò lè rí bákan náà, ṣùgbọ́n adùn ayé lọ́lọ́run fi gbogbo wa, bó ṣe dá wa lọ́tọ̀ọ̀tọ̀, adùn ló fi gbogbo wa ṣe. Torí náà a gbọ́dọ̀ ní òye fúnra wa pé mi pé lágbájá gbọ́dọ̀ máa sọ̀rọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀. O ò lè retí kí lágbájá máa sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀.
o ò lè retí kí lágbájá máa rìn bó ṣe rìn ṣùgbọ́n tó lè ka ìwọ àti lágbájá tẹ́ lè ṣe bákan náà ó ní pé kájọ ní ìfẹ́ tọkàntọkàn ìfẹ́ tọkàntọkàn ìfẹ́ yẹn wá jẹ́ kájọ ṣọ̀kan ìfẹ́ ló ṣíwájú ìṣọ̀kan ẹ lè sọ pé ẹ jẹ́ ká ṣọ̀kan láì jẹ́ pé o ní ìfẹ́ la kọ́kọ́ máa pè sínú ayé wa tó bá ṣẹ̀ kó o dáríjì ẹni tó bá ṣẹ̀ kó o dáríjì sorry my brother my Biafran please we love you all we love you we are communicating to our people out there in the language that you know they will understand better because this is Oduduwa. So a lè sọ wípé ó yẹ ẹjẹ́ ìmọ̀ ṣọ̀kan àgbájọgbọ́ la fi ń sọ̀yà no kò rí bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ látòrí ìfẹ́ tó bá fẹ́ràn ọmọnìkejì tó bá yarí sí ó ní retí pé kí ọjà yarí sí kó máa lọ sílẹ̀ kí ìwọ lè gbọ́ ọjà tiẹ̀ ó ní retí kọ́mọ yarí sí kó má pàṣẹ ìdánwò tiẹ̀ kí ọmọ tí ẹnìkan kó máa jẹ́ olórí so nítorí náà a kú gbọ́dọ̀ ní ìfẹ́ nínú ọkàn wa ìfẹ́ ní àkójọ òfin thank you my brother Ìṣọ̀lá ìfẹ́ ní àkọ́kọ́ o ìṣọ̀kọ́kọ́ ní àkọ́kọ́ ìfẹ́ ẹ jẹ́ kó ní kálukú kọ́kọ́ fọwọ́ ẹ dáríjì gbogbo ẹni tó bá ṣẹ̀yìn gbàgbé Ifẹ̀ ò bá Mọdákẹ́kẹ́ ṣe Mọdákẹ́kẹ́ ò bá fẹ́ ṣe Ọ̀ṣun ni mí Èkó ni mí gbogbo nǹkan tó yà wá nìyẹn tó o bá ti fẹ́ràn gbogbo pé ọmọ Oòduà ni kárí ọmọlúàbí ẹ̀jẹ̀ mi ìfẹ́ tòótọ́ ọkàn pípé ọkàn tí ò sí ẹ̀tàn nínú ẹ̀ ká kọ́kọ́ fi bára wa lò ìgbà yẹn ni ìṣọ̀kan máa wá wọlé ìgbà yẹn ni ìṣọ̀kan máa wọlé tí a bá ti ń mú ìfẹ́ báyìí ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n jọ jẹ́ bí wọ́n jọ ń rìn papọ̀ ni bẹ́ẹ̀ bá ṣe ń mú ìfẹ́ tí ìfẹ́ yẹn tó jẹ́ tòótọ́ tí ò ń ṣe pé torí tó o fẹ́ jẹ lágbájá ló ṣe ń ṣojú ayé tó ń ṣe kúrúkẹrẹ tí ò kì í ṣe torí tó fẹ́ rí gbà ló ṣe ń ṣe kúrúkẹrẹ ìfẹ́ tòótọ́ tó jẹ́ pé bí igi dá ẹjọ́ wà ń bẹ̀ ni bí wàrà ń ṣàn ẹjọ́ wà ń bẹ̀ ni tó jẹ́ pé ibi tẹ́ bá jọ sọ̀rọ̀ sí lẹ́jọ́ wà ń bẹ̀ kò ṣe pé o ṣojú ayé o padà lẹ́yìn oyin mú sí ẹ jọ̀wọ́ ìfẹ́ yẹn ló ṣe kókó báyìí gbogbo ẹ̀yin London gbogbo ẹ̀yin Ireland gbogbo ẹ̀yin America gbogbo ẹ̀yin Dubai ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà nílẹ̀ ibi tó Odùduwà gangan ṣẹ̀ sí gbogbo wa pátápátá ládùúgbò ẹ̀yin obìnrin níṣẹ́ ṣe gan o ẹ jẹ́ kí n sọ fún yín bí ọkùnrin méjì tó bá ń ṣọ̀rẹ́ tí wọn ti gbéyàwó sílé ẹ jẹ́ kí wọ́n fẹ́ yàwó ìgbà yẹn ẹ máa mọ̀ kókó ẹ wá wò bóyá ọ̀rẹ́ wọn máa ṣìṣọ̀ kan àbí ọ̀rẹ́ wọn ò tún ní ṣe déédé torí pé obìnrin àwa ni so nítorí náà obìnrin Ọlọ́run fún wa ní agbára yẹn ó ní àwa ní áńgẹ́lì Ọlọ́run fi wá ṣe áńgẹ́lì olùrànlọ́wọ́ fún gbogbo ohun tó dá láyé nígbà tó Ọlọ́run ṣẹ̀dá wa sílé ayé náà tó dá bàbá wa Ádámù ó fi wá ṣe olùrànlọ́wọ́ mọ̀ pé kò lè dá ṣe ó mọ̀ pé ọgbọ́n wọn kò lè pọ̀pọ̀pọ̀ tán ó kù síbì kan ẹ̀yin obìnrin Odùduwà ẹ̀yin ni mo bá nọ́rọ̀ kí lẹ̀ ń ṣe abiyamọ tòótọ́ ni wá bí àwa obìnrin àsìkò ti tó ẹ̀yin obìnrin ẹ dìde abẹ̀yìn ni obìnrin tó o bá mọ̀ pé ọmọlúàbí ni ọ́ ìwọ obìnrin tó o bá mọ̀ pé Odùduwà tọkàntọkàn ni ọ́ ìwọ obìnrin tó o bá mọ̀ wípé o ò fẹ́ kí ọjọ́ ọ̀la rẹ kó burú àti ti àwọn ọmọ rẹ kó burú o ní láti dìde sí ìwà òtítọ́ o ní láti dìde láti fi ìmọ̀ ṣọ̀kan pẹ̀lú Odùduwà yìí